ti dé. Ẹ jájọ gbọ́. Ẹ fà pèrè tẹ̀dí. Ẹ jájọ gbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa Egbe mèrè òun la mú wá. Ẹ jẹ́ máa fi àǹfààní yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa àṣírí ìjìnlẹ̀ Egbe ìmèrè eléyìí tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ lórí ẹgbẹ́ ọ̀rọ̀ lórí Egbe ìmèrè episode 83 ni eléyìí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí èyí tí a wá ṣe ní Zimbabwe ibi tá a wà yìí Zimbabwe ni wọ́n ń pè é so ní Nasarawa State odò tí ó wà ní odò tá à ń wò yìí ni à ń pè ní odò Zimbabwe ni wọ́n ń pè odò yẹn ṣùgbọ́n ibi tí a wà bí yìí lọ́wọ́lọ́wọ́ yìí tí ẹ̀ ń rí gbogbo lọ́wọ́ ẹ̀yìn yẹn ni à ń pè ní Zimbabwe tí oríṣiríṣi àwọn kan ni wọ́n ń tà bí wọ́n ń ta àwọn ẹran ìgbẹ́ oríṣiríṣi ayé oríṣiríṣi fàájì ni wọ́n ṣe ń bí ìyá mi ìyá wa Àṣàbí Ṣadọ́là ìyálòde ìjọ Mo Fẹ́ Ráyé Ṣe tí wọ́n jẹ́ olúàṣẹ ààrẹ ọbabìnrin olúàṣẹ olókun àgbáyé ni wọ́n gbé wa wá sí ibí àwọn ni awaki ní ibí yìí tí a fi ní ká fi àǹfààní yìí ká fi ṣe ẹ́písòdù yìí gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní àti wo ẹ́písòdù yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ẹ́písòdù yìí ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹlòmíì nítorí àwọn ohun tí ẹ ti ń béèrè fún tipẹ́ náà ni a fẹ́ jọ sọ̀rọ̀ nípa ẹ̀ ní inú episode 83 àṣírí ìjìnlẹ̀ Egbe ìmèrè ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí òun náà ni Egbe Olufa Egbe Olufa Egbe Eleriko àti Egbe Olumami kí ni à ń pè ní Olufa nǹkan tí à ń pè ní Olufa òun náà ni ó jẹ́ Olumami òun náà ni ó jẹ́ Eleriko ṣùgbọ́n ìpele tí mẹ́ta tí ó pín sí nìyí Olufa inú ibú a tún máa wà bẹ́ẹ̀ ni Olufa orí ilẹ̀ náà a tún máa wà kí ló tí a wá ń pè ní Olufa yìí òun náà ni ejò abayàfà náà ni à ń pè ní Olufa mo ti máa sábà ń sọ wípé ẹgbẹ́ ní gbogbo àgbáyé pátá inú omi inú alagbalúgbó omi ní orísun ẹgbẹ́ nígbà tí ẹgbẹ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ kan fi ṣẹlẹ̀ nínú omi lẹ́yìn tí Olódùmarè tí ó ti dá ilé ayé tá wà yìí tó ti dá orí ilẹ̀ tó ti fi pínyà sí ilẹ̀ àti tó ti fi pínyà sí omi àti orí ilẹ̀ tí ó ń pelẹ̀ ní ilé ayé náà ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní inú alagbalúgbó omi ẹ má bínú tí tẹ bá ń gbọ́ àwọn sáǹdì kankan ní abẹ́ aṣọ agbègbè ibi tí a wà náà ni ó fà á ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ tí bẹ nínú omi ni èyí ni ó fà á tí wọ́n fi pinnu wípé olúkúlùkù fẹ́ lọ wá ibùgbé mìíràn èyí tí wọ́n ó wá tí wọ́n sì pinnu láti fi inú ibú sílẹ̀. Ní àkókò yìí ni ìyá tí ń ṣe ìyálòde tó jẹ́ olórí wọn náà ni ó ti pè wọ́n tí ó sì ti bá gbogbo wọn sọ̀rọ̀ wípé bí ẹ ṣe ń ìyálòde àti ajagunà ìyálòde ní ṣe olórí lóbìnrin tí ajagunà sì máa jẹ́ olórí ní ọkùnrin náà ni ó ti pe gbogbo wọn tó sì ti bá gbogbo wọn sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a fohùn ṣọ̀kan tí olúkúlùkù yín bá wá lọ sí àwọn ibi tí ẹ fẹ́ lọ wá ibùgbé mìíràn ibi ìtẹ̀dó mìíràn
wípé ó yẹ kó ní ibì kan tí gbogbo wa ta ó máa fi orí kò jọ sí, ta ó fi máa ṣe àríyá, ìgbárani níyànjú àti àmọ̀ràn. Gbogbo wọn sì fẹnu kò pé ìgbà tó ti jẹ́ pé inú òkun ni ó jẹ́ orí irun tí wọ́n ti kúrò, wípé kí wọ́n kúkú mú etí òkun ní ibẹ̀. Eléyìí náà máa jẹ́ kí wọ́n ṣe ìrántí wípé inú òkun náà ni ó jẹ́ orísun wọn. Ìdí nìyí tí ẹlòmíràn wọn a máa sọ fún ẹlòmíràn pé yálà wọ́n lè pè ẹ́ ní ẹlẹgbẹ́ orí àkìtàn, wàá jẹ́ máa sọ pé ṣùgbọ́n mo máa ń lálàrí odò, mo máa ń lálàrí omi. Ẹlòmíì wọ́n lè ní kó jẹ́ ọmọ ẹgbẹ́ òfurufú, á ń sọ pé ṣùgbọ́n ìgbà míì mo máa rí lálàá tí mo máa rí odò, nítorí pé odò inú omi ni gbogbo ẹgbẹ́ ti jáde wá, inú omi ni orísun wa ti orísun ẹgbẹ́. So dandan ni everybody ló ní connection pẹ̀lú omi, yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ inú omi tí group wọn sì kù sínú inú omi. So ṣùgbọ́n ìgbà tí gbogbo wọn fohùn ṣọ̀kan tí wọ́n mú etí òkun yìí ni gbogbo wọn wá jọ wá pàdé tí wọ́n fi orí kò jọ sí. So ibẹ̀ yẹn ni wọ́n pè ní ibi tí gbogbo wa ta ó máa fi orí kò jọ sí tí wọ́n bá ti débẹ̀. So ọwọ́ alẹ́ náà ni gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí wa, pọ̀ ọwọ́ alẹ́ ni gbogbo wọn ni wọ́n á wà ń bẹ̀. Àwọn tó lọ tẹ̀dó sórí àkìtàn, àwọn tó lọ sígbá, àwọn tó lọ sí àwo, gbogbo wọn pátápátá wọn á jọ pàdé bẹ̀. Tó bá máa fi di bí ọwọ́ alẹ́, ìyálóde tó jẹ́ olórí wọn àtò oríṣiríṣi aṣọ mọ́ra wọn. So a mú abẹ̀bẹ̀ dání, á bẹ̀rẹ̀ sí ní ṣeré láti kọrin fún wọn, láti múnú wọn dùn. Bẹ́ẹ̀ ni Ajagunà tó jẹ́ bàbá wọn náà, tó jẹ́ olórí wọn lọ́kùnrin, ìyẹn náà tó gbogbo aṣọ mọ́ra, á fi nǹkan bojú, á mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́, òun náà á máa jó, wọn á máa kọrin, gbogbo wọn inú wọn á máa dùn. Ibi tí a ti rí eégún Ajagunà, tí a rí eégún ìyálóde tá à ń pè ní eégún ẹgbẹ́ lóde òní nìyẹn. Ibi tí wọ́n ti ń ṣe àríyá yẹn ni à ń pè ní ibi tí wọ́n forí kò jọ sí, tó dẹ̀ jẹ́ pé annual náà ni wọ́n máa sábà ń ṣe. Ìdí nìyí tí àwọn ẹgbẹ́ kan náà wá fi pinnu pé àwọn á fi bẹ̀ ṣe ibi ìjókòó tiwọn. Àwọn ni à ń pè ní ẹgbẹ́ Eleriko. Bá lọ sí agbègbè Ọ̀yọ́ tàbí agbègbè Ìbàdàn tàbí àwọn ibi tí wọ́n bá ti ń ṣe ẹgbẹ́ Eleriko, ẹ máa rí pé abẹ̀bẹ̀ kan ni wọ́n máa sábà ń pè ní símbọ̀ Eleriko lẹ́yìn tí wọ́n bá ti fi ìyálóde, tí wọ́n bá ti fi kòkò ìyálóde jókòó sílẹ̀ fún èèyàn. Wọ́n á wá mú ṣe abẹ̀bẹ̀ tí a ń pè ní abẹ̀bẹ̀ Eleriko yẹn, wọ́n á fi owó ẹyọ sínú abẹ̀bẹ̀ yẹn. Àwọn ìdòmíì wà, owó ẹyọ wà níwájú abẹ̀bẹ̀ yẹn náà, tún wà ní ẹ̀yìn abẹ̀bẹ̀ yẹn, ìyẹn la ń pè ní tojú tẹ̀yìn abẹ̀bẹ̀ Eleriko. Ìmí ìdẹ́wà tó yẹ pé ojú nìkan láwà, kò ní sí ní ẹ̀yìn airplane, ìyẹn nìkan ní abẹ̀bẹ̀ ojú Eleriko. So méjèèjì náà kò sí eléyìí tí ò dá nínú méjèèjì, nítorí pé téèyàn bá fẹ́ ṣe méjèèjì tó wà tó lójú tó lẹ́yìn, ó máa ń gba ìnáwó gidi. Òun ni àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ fi máa kúkú ṣe olójú kan. Yàtọ̀ sí abẹ̀bẹ̀, yàtọ̀ sí kòkò ìyálóde, ó tún ní nǹkan kan náà tí wọ́n tún máa ń dì tí wọ́n bá fẹ́ fi ìdí Eleriko lélẹ̀ fún èèyàn. Wọ́n tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn abẹ̀bẹ̀ yẹn àti kòkò ìyálóde nìkan ni ìmọ̀ wọn dé ní ibẹ̀. Ó ní nǹkan kan tí wọ́n tún máa ń dì tó tún yàtọ̀ sí Ajagunà, ó tún yàtọ̀ sí Ajagunà. Ó ní nǹkan kan náà tí wọ́n tún máa ń dì. So tí a bá fẹ́ fi ìdí ẹgbẹ́ Eleriko lélẹ̀ fún èèyàn, ẹgbẹ́ Eleriko yìí náà ni wọ́n sábà ṣètò ní agbègbè Ìbàdàn mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. So àwọn ẹgbẹ́ tí wọ́n decide láti jókòó sí etí òkun yẹn, níbi tí wọ́n forí kò jọ sí yẹn, àwọn ni à ń pè ní ẹgbẹ́ Eleriko. Gúrùpù ẹgbẹ́ yẹn gangan náà ni Eleriko, tí wọ́n sì tún jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ alágbára. Lára àwọn gúrùpù ẹgbẹ́ tí à ń pè ní ẹgbẹ́ Olufa tó ti wà inú omi tẹ́lẹ̀, àwọn náà wà lára àwọn tí wọ́n decide láti fi etí òkun yẹn ṣe ibùgbé. Ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ Eleriko yẹn, pẹ̀lú ìwádìí wa wípé ẹni tí ó jẹ́ olórí ẹgbẹ́ Eleriko, tó jẹ́ olórí ẹgbẹ́ Eleriko, so
àti lọ́kùnrin àti lóbìnrin. Ìwádìí sọ fún wa pé ejò ni, tó sì jẹ́ pé orí èèyàn ara tó kù jẹ́ ejò. Ìdí nìyí tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi símbọ̀ Eleriko bíi símbọ̀ ejò ńlá tá à ń pè ní òjòlá náà ni símbọ̀ Eleriko tẹ́. So tí ẹ bá fìdí ẹgbẹ́ Eleriko lélẹ̀ so dandan ni ejò ní láti máa wá sí ibẹ̀. Tẹ́ bá wá ń rí ejò ńbẹ̀, so kò lè fi nǹkan kan ṣe èèyàn, kò lè fi bí ṣe èèyàn, nítorí pé ojú ẹgbẹ́ Eleriko tí wọ́n fi lélẹ̀ náà ni ó ń fa ejò yẹn, nítorí àwọn ọmọ ẹgbẹ́ yẹn náà ni wọ́n wá ń ṣe àbẹ̀wò. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ Eleriko torí wọ́n pọ̀ gan, tó jẹ́ pé tí wọ́n bá dáfá fún wọn, wọ́n á sọ pé ẹgbẹ́ Eleriko ni wọ́n wà. Tí àwọn onímọ̀ olóye tó bá ríran fún wọn, wọ́n á sọ pé ẹgbẹ́ Eleriko ni. Àwọn kan náà nígbàgbọ́ pé Eleriko gan ló jẹ́ group Eleriko gan ló jẹ́ olórí fún gbogbo group ẹgbẹ́ tó wà pátápátá. Eléyìí tí ó rí bẹ́ẹ̀. Tàbá ní ká sọ pé group tó jẹ́ olórí fún gbogbo ẹgbẹ́ pátápátá, àwọn group ẹgbẹ́ tí ń bẹ nínú omi náà ni a lè sọ. Ṣùgbọ́n èmi ò wí bẹ́ẹ̀ o, èmi kàn sùúrù bẹ́ẹ̀ ni, torí mi ò wí bẹ́ẹ̀. Gbogbo group ẹgbẹ́ tó wà pátápátá òun náà ni ó jẹ́ ẹgbẹ́ tó dáa. Gbogbo wọn náà ni wọ́n dẹ̀ jẹ́ alágbára ẹgbẹ́. Ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ ń béèrè pé àwọn ẹgbẹ́ wo ló jẹ́ ẹgbẹ́ Eleriko, àwọn ẹ̀ẹ̀kan náà àwọn ẹgbẹ́ tó dáa ni, ṣùgbọ́n tí wọ́n jẹ́ ejò torí ejò wà lára símbọ̀ wọn. So straight ejò wà lára àwọn tó ń bá wọn ṣiṣẹ́. Wọ́n sì ní the same èèwọ̀ tí Eleriko ní Olufa ní Olumami ní, the same èèwọ̀ kan náà ni. Tí bá máa ka èèwọ̀ yẹn, màá sọ gbogbo èèwọ̀ yẹn papọ̀, ṣùgbọ́n mo ṣe try láti ṣe àwọn àlàyé lọ́tọ̀ọ̀tọ̀. Bí a ṣe ń bọ ẹgbẹ́ náà ni a ṣe ń bọ Eleriko. Bí a ṣe ń bọ ẹgbẹ́ náà ni à ń bọ Eleriko. Ohun gbogbo tí ẹgbẹ́ ń jẹ náà ni Eleriko ń jẹ. Yàtọ̀ sí àwọn kọ́lọ̀ kọ̀ọ̀kan ni ó fẹ́ yàtọ̀ díẹ̀ lára kọ́lọ̀ Eleriko pẹ̀lú àwọn ẹgbẹ́ tí ó kù. Torí àwọn Eleriko wọ́n máa sábà lo kọ́lọ̀ tí a ń pè ní blue bí aró, bí kọ́lọ̀ aró, pé aró kí wọ́n pa aró sí nǹkan. Àwọn Eleriko máa ń sábà ń ṣe. Tí wọ́n bá ṣe abẹ̀bẹ̀ Eleriko yẹn fún yàn tí wọ́n bá pa aró sí ìpè, bẹ́ẹ̀ ni Eleriko náà tún máa lo osùn. So aró àti osùn ó jẹ́ nǹkan tí Eleriko nífẹ̀ẹ́ sí dáadáa. Tí wọ́n bá ní fìdí ẹgbẹ́ Eleriko lélẹ̀ fún yàn, tí wọ́n bá parọ́ sí tí wọ́n kún lósùn, kò ì tí ì pé. Ìdí nìyẹn tí àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn tí wọ́n máa sábà nífẹ̀ẹ́ sí kọ́lọ̀ bíi blue tàbí kọ́lọ̀ tí ó farawé bíi wine colour. So kọ́lọ̀ ẹgbẹ́ Eleriko nìyẹn. Ẹ jẹ́ ká wá lọ sí ibi ẹgbẹ́ Olufa. Mò ń bọ̀. Ẹ jẹ́ ká tún dé etí odò tá a wà yìí. Mò ń bọ̀ nù. Odò tí a wà yìí ni à ń pè ní odò Zimbabwe. Pẹ̀lú nínú ìwádìí sọ fún wa pé inú àpáta, orí àpáta ńlá kan ni odò yìí ló ti ń ṣàn wá, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí. Àwọn tí wọ́n wà ní agbègbè yìí wọ́n dẹ̀ sọ pé Eleriko pé ó wà nínú omi yìí, èyí tí ń ṣe èrè tí àwọn bàbá wa ń pè ní èrè, tí à ń pè ní òjòlá, pé ó ń bẹ nínú omi yìí. Òun ni ó máa ní símbọ̀ tá à ń pè ní rainbow
tí wọ́n pè ní Òṣùmàrè nítorí àwọn ohun tó rọ̀ mọ́ ó pọ̀ díẹ̀. Zimbabwe la wà yìí. So ibi tí adé náà ni Olufa yìí náà ọ̀nà méjì ló tún pín sí, ìyẹn gúrùpù ẹgbẹ́ Olufa yìí. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí, ìyá wa Àṣàbí ni wọ́n fún wa lẹ́ran ìgbẹ́jẹ, òun náà ni mo fẹ́ ta yín. In fact ẹni tó bá ń ṣe fàájì tí ò bá ti débi tá a wà yìí, onítọ̀hún fàájì ẹ̀ kò tí complete, torí oríṣiríṣi ni fàájì tó. Ẹgbẹ́ Olufa inú ibú wà, ìyẹn inú odò. Olufa inú odò wà, Olufa orí ilẹ̀ náà wà, yàtọ̀ sí ti Eleriko tó wà ní ẹgbẹ́ omi. Olufa orí ilẹ̀ àti Olufa inú ibú kankan náà ni, gúrùpù kan náà ni. So torí wọ́n ní ṣe pọ̀ pẹ̀lú ara wọn, tí wọ́n bá sọ pé ẹ jẹ́ ẹgbẹ́ Olufa, so àti wọ́n lè sọ pé ó jẹ́ ti inú omi, wọ́n lè sọ pé ó jẹ́ ti orí ilẹ̀, ìkankan náà ni. So ẹgbẹ́ ejò ní symbol Olufa, spirit ejò náà ni symbol Olufa. Mo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí rí, ṣùgbọ́n ó ti pẹ́, mo pa gbogbo ẹ̀pọ̀ ni, mi ṣe special episode fún ẹgbẹ́ Olufa yìí. Ṣẹ́rí ẹgbẹ́ Olufa inú omi yìí wọ́n jẹ́ àwọn kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ tó pọ̀ gan, tí wọ́n pọ̀ gan lóde ayé yìí. Tá bá ní pé ká dá sí ọ̀nà 100, ẹgbẹ́ Olufa fẹ́ kó ọ̀nà 5 ọ̀nà 10, torí wọ́n pọ̀ gan nínú àwọn ẹgbẹ́ Olufa. Ẹgbẹ́ Olufa inú ibú àtòrí ilẹ̀ wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́gbẹ́ ọmọ tó pọ̀. Tẹ̀jẹ̀ nídìí láti detect ara yín, gbogbo wa náà nídìí láti pé bí a ṣe lè mọ̀ wọ́n, bá ṣe lè dá wọn mọ̀, nítorí pé ó ṣe pàtàkì. Ẹ̀yin tẹ́jọ́ ẹlẹ́gbẹ́ ọmọ yẹn gan, ẹ nídìí láti pé kẹ́ ẹ mọ ara yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ Olufa, ìbàjẹ́ Olufa inú ibú, ìbàjẹ́ Olufa orí ilẹ̀. Ó sì jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tó dáa, ó dẹ̀ tún jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí ó jẹ́ alágbára ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ. So ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tó ń lànà tó ń rí omi, tí wọ́n ṣàmọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ inú omi ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ó tó di pé ó bá sùn báyìí á ti bá rẹ̀ nínú omi. Ó lè má jẹ́ pé torí pé bóyá ọjọ́ Ọlọ́ṣun ló ṣe ń rí omi, ó lè má jẹ́ Oníyemọja, ó lè má jẹ́ Olókun, ó lè má jẹ́, torí àwọn òòṣà tó wà nínú omi pọ̀, àwọn ẹgbẹ́ tó dẹ̀ wà nínú omi náà pọ̀. Torí pé ó ti ń bára ẹ nínú omi, ìyẹn ò sọ pé ó jẹ́ olóòṣà inú omi. Ó ṣeé ṣe kó òòṣà tó sọ lọ́pọ̀ ẹ̀ wá sílé ayé kó jẹ́ ọ̀kan lára àwọn òòṣà omi. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé nítorí pé ó jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ tí ń bẹ nínú ibú náà ni ó fi máa rí omi. Lára àwọn ẹgbẹ́ tí ń bẹ nínú omi, ẹgbẹ́ Malòkun wà ńbẹ̀, ẹgbẹ́ Rémirékè wà ńbẹ̀, ẹgbẹ́ Olufa wà ńbẹ̀, ẹgbẹ́ ọmọ alájẹ wà ńbẹ̀, àti àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó kù náà tí wọ́n wà ní inú ibú. So ẹ jẹ́ kí n tún sọ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa yìí, wọ́n máa sábà láàlá rí ejò lójú àlá wọn. Wọ́n lè rí pé ejò ń bá wọn ṣeré, wọ́n lè rí pé wọ́n ń lé ejò, wọ́n lè rí pé ejò ń lé wọn. Wọ́n kọ́ lè rí pé wọ́n máa sábà ń lálà rí ejò, tàbí kí wọ́n máa rí ejò physically. Tí èèyàn 100 bá wà ń bí kan, ó lè jẹ́ àwọn gbogbo lójú wọn lọ tí wọ́n á rí ejò, ó lè jẹ́ orí igi, ó lè jẹ́ anywhere. So ó lè jẹ́ nínú ilé, ó lè jẹ́ níbi tí ó clear gan, tí ò sí pé bóyá ìdọ̀tí kankan wà bẹ̀, ṣùgbọ́n wọ́n á rí ejò. Kì í ṣe pé ejò yìí lè dá wọn lóró, kì í ṣe pé wọ́n rán ejò yìí sí wọn. Àwọn ejò yẹn ni àwọn security tó ń guide wọn, àwọn ni wọ́n ń guide wọn, àwọn ni wọ́n ń protect wọn. Irú àwọn ọmọ tó bá dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa yìí, ẹni tó bá ro ibi sí wọn tàbí ẹni tó bá gbógun tì wọ́n, ejò ló máa sábà ń ṣá onítọ̀hún o.
ejò lè ṣá lójú àlá, ejò lè ṣá physically ní real life nítorí pé wọ́n ti ń gbógun ti ọmọ ẹgbẹ́ Olufa. Kò sì sí bí ogun ṣe lè pọ̀ tó ogun kì í sábà ń borí wọn, àwọn ni wọ́n máa ń borí ogun. Fídíò yìí ò ní jẹ́ kí fídíò yìí pọ̀, ṣùgbọ́n àwọn pọ́ìntì tí mo fẹ́ mú jáde ni ó ṣe pàtàkì. Ogun ò lè borí wọn rárá. Lára àwọn ohun tí ó jẹ́ agbára wọn àti àkíyèsí wọn ni pé ọmọ ẹgbẹ́ Olufa, tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa, wọ́n máa sábà ní ahọ́n tó gùn. Ahọ́n wọn máa ń easy fún wọn gan, àtọkùnrin àtobìnrin. Tó bá máa yọ ahọ́n jáde, tó bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ yọ ahọ́n jáde, ó máa easy fún wọn, táwọn wọn máa long gan. Lára ọmọ ẹgbẹ́ Olufa ni. Ọ̀pọ̀ nínú wọn tó bá dẹ̀ fẹ́ tutọ́, tí wọ́n bá kàn fẹ́ tutọ́ báyìí, whatever bí ìbájọ́ ọmọdé ìbá jẹ́ àgbà, tó bá fẹ́ wọ́n máa sọ pé kéèyàn ṣe ìtọ́. Táwọn bá máa ṣe ìtọ́ tí wọn ìtọ́ wọn lè gùn láti bí dé wájú lọ yẹn, ó máa ń rọrùn fún wọn nítorí pé Olufa ni wọ́n. Àti wípé lára àwọn tó jẹ́ èèwọ̀ àti Olufa àti ọmọ ẹgbẹ́ Olufa Eleriko, the same èèwọ̀, the same àwọn àkíyèsí kọ̀ọ̀kan náà ni wọ́n. Olumami inú ibú náà ni lára àwọn olórí ejò tí ń bẹ nínú omi náà ni Olumami náà ni ó jẹ́. Ìkankan náà ni gbogbo wọn, ejò náà ni gbogbo wọn àti Olufa, the same àkíyèsí kan náà ni. Ibi tí agbára wọn wà, gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa, ibi tí agbára wọn wà náà ni gbogbo omi ara wọn ni agbára wọn. Ṣùgbọ́n ibi tí oró wọn wà gangan náà ni ẹnu wọn, omi tí ń bẹ ní ẹnu wọn. Then omi ẹnu wọn gangan ni àṣẹ àti agbára wọn wà. Ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa kì í máa sábà ń tutọ́ sílẹ̀, because tó bá tutọ́ sílẹ̀, téèyàn bá tẹ itọ́, tí ó bá tu sílẹ̀, téèyàn bá tẹ itọ́ yẹn, so it's like pé ẹnìyẹn receive nínú agbára ẹni, pé òun ṣe agbára ẹni. Kò dẹ̀ dá kó máa sábà kí ẹnu bọ ẹnu ènìyàn. Tí wọ́n bá kí ẹnu bọ ẹnu ènìyàn, tí inú wọn bá dùn, tí wọ́n bá kiss èèyàn, so onítọ̀hún wọ́n ṣe agbára ẹ̀ pẹ̀lú agbára wọn pẹ̀lú onítọ̀hún ni. Ṣùgbọ́n tí inú wọn ò bá dùn, tí wọ́n bá kiss èèyàn, oró tó lágbára ni wọ́n á pọ̀ sẹ́nu onítọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ Olufa, tí wọ́n bá bu èèyàn jẹ, tónítọ̀hún ò bá kú, á rí ìdàkejì ikú. Àwọn ọmọ ẹgbẹ́ Olufa nìyẹn, dandan ni wọ́n á rí ìdàkejì ikú. So àwọn ọmọ ẹgbẹ́ Olufa yìí, wọn kì í máa, tí wọ́n bá dẹ̀ sọ̀rọ̀, àṣẹ máa jáde nínú ọ̀rọ̀ wọn. Tí wọ́n bá ní báyìí, bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí, torí àṣẹ àti agbára máa ń wà lẹ́nu wọn. Then lára àwọn èèwọ̀ tó jẹ́ èèwọ̀ Olufa, Eleriko àti gbogbo ohun tó bá ti lè jẹ́ ẹgbẹ́ eléjò náà ni pé wọn ò gbọ́dọ̀ jẹ nǹkan tó bá jẹ mọ́ ejò, wọn sì gbọ́dọ̀ fi ṣoògùn. Wọn ò gbọ́dọ̀ jẹ ejò, wọn ò gbọ́dọ̀ ta ejò, wọn kódà gan wọn ò gbọ́dọ̀ pa ejò débi tí wọ́n á fi ṣe nǹkan fún wọn. Èèwọ̀ tó ga jù tí wọ́n ní nìyẹn. Èèwọ̀ tó ga jù ni. Kí wá ṣe ejò nìkan o, ká kúkú pé gbogbo nǹkan tí ó bá fàyàfà tó gùn bíi ti ejò, so ni ò yẹ kí wọ́n jẹ. Ìbá jẹ́ kí ni wọ́n ń pè bíi ahọ́nrihán, so bíi ọ̀nì, kò yẹ kí wọ́n jẹ. So torí èèwọ̀ tó ga jù fún wọn ni. Tí wọ́n bá jẹ, ó lè fa ikú òjijì tàbí ikú àìtọ́jọ́
ó lè fa kí ilé àtọ̀nà ènìyàn ó dàrú, ó lè fa kí èèyàn máa lè kó má ba, ó lè fa kí ẹ̀dá máa tẹ̀gbẹ́, ó lè fa àìsàn, oríṣiríṣi nǹkan ni ó lè fà sí ara ọ̀tá yẹn. So fún ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn tí ó bá ń jẹ ejò, so kò yẹ kó máa jẹ ejò, kò yẹ kí wọ́n bu èèyàn jẹ, torí tínú bá bí wọn tó bá bu èèyàn jẹ onítọ̀hún á kú sọgbọ́n tí, àfi tí àwọn àgbà bá tètè dun irú ẹ̀dá bẹ́ẹ̀ ni ò ṣe ní kú. So irú àwọn ọmọ ẹgbẹ́ yẹn tí wọ́n bá jẹ́ àwọn tó bá wà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lo ẹ̀mí, so tó máa wọnú ẹ̀mí inú wọn máa ń lọ bí ejò. Bó sì wà ní ìlànà tí òòṣà tó bá gẹ́gùn ni wọ́n máa sábà ń lọ bí ejò. Ṣùgbọ́n wọn a máa fáìn gan, tó bá fẹ́ pupa báyìí ẹ máa rí bí ẹ̀jẹ̀ ṣe ń circulate lára wọn. Wọ́n sì máa dúdú báyìí, dúdú bíi ti kóró ìṣìnìtádẹ̀ rẹ̀ wà pẹ̀lú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn adẹ̀ máa sábà ní èjì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní èjì ẹ má bínú mò ń ṣàlàyé ni o. Eyín wọn a sì máa funfun dáadáa. Àwa ọkùnrin ẹ jẹ́ ká kíyèsára. Kì í ṣe pé àwọn ọmọ ẹgbẹ́ yìí ò dáa o, wọ́n jọ̀kan lára ẹgbẹ́ tó dáa gan, ṣùgbọ́n tí èèyàn bá ṣẹ̀ wọ́n náà ni ọ̀pọ̀lọpọ̀ ìṣòro wà bẹ́ẹ̀. Tí èèyàn bá ṣẹ̀ wọ́n ní ọ̀pọ̀ ìṣòro wà, ṣùgbọ́n tí èèyàn ò bá ṣẹ̀ wọ́n, tí wọ́n bá yọ́nú sí wọ́n máa ń protect èèyàn, wọ́n máa ń dáàbò bo ìdílé wọn, wọ́n sì máa ń dáàbò bo ọkọ wọn, wọ́n máa ń dáàbò bo ọkọ wọn. Bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń dáàbò bo, èèyàn sì máa ń ní ìtẹ̀síwájú, ìlọsíwájú fún ọkùnrin tó bá fẹ́ wọn. Bẹ́ẹ̀ sì ni obìnrin náà tí ó bá fẹ́ wọn. Àwọn náà wọ́n á sì máa jẹ́ ọmọ májẹ̀mú, ọmọ ẹ̀jẹ̀, wọ́n sì máa ní májẹ̀mú títí wọn lára àwọn ọmọ ẹgbẹ́ Olufa, ọmọ ẹgbẹ́ Eleriko. Ẹ jẹ́ kí olúkúlùkù ẹ jẹ́ ká gbìyànjú láti ṣàwárí ara wa, ká lè mọ àwọn ohun tó jẹ́ èèwọ̀ wa, ká lè mọ àwọn ohun tó lè fà wá sẹ́yìn, tó lè fa ìfàsẹ́yìn dé bá iṣẹ́ wa, ká lè mọ irú iṣẹ́ tí ìṣẹ̀dá wa yàn láàyò. Mo fẹ́ fi àwọn kọ̀ọ̀kan kún fídíò tòní. Ṣé rí ẹ̀yin òbí wa, pàápàá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ parent tí ẹ̀ ń wo fídíò yìí, ẹ máa di ẹrù tí àwọn ọmọ yín mọ ẹrù. Ìyẹn ni wípé ẹ máa ṣe ìgbìyànjú fún àwọn ọmọ yín, ẹ máa ṣe ìwádìí àwọn ọmọ yín. Tẹ́ ẹ bá ní àǹfààní àti ṣàkànṣẹ̀jáyé ọmọ yín, ẹ ṣe ìwádìí bóyá bíi general consultation fún àwọn ọmọ yín, ká ẹ lè mọ irú ìpín tí ọmọ yín mú wá sí ayé tí à ń pè ní destiny, ká ẹ lè mọ májẹ̀mú tó mú wá sílé ayé, ká ẹ lè mọ ẹ̀jẹ̀ tí ó ní, ká ẹ lè mọ irú iṣẹ́ tó yẹ kó ṣe, ká ẹ lè mọ irú gúrùpù ẹgbẹ́ tó wà, ká ẹ lè mọ àwọn èèwọ̀ ẹ̀, àwọn ohun tó jẹ́ èèwọ̀ ẹ̀, ká ẹ lè mọ̀ ọ́, ká ẹ lè mọ àwọn ohun tí ó lè jẹ, tó lè wọ̀, irú àwọn ọ̀rẹ́ tó yẹ kó ní, irú ẹni tó yẹ kó fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn ni ká ní pé àwọn òbí wọn, for example, ẹlòmíì wà tó yẹ pé irú married man ló yẹ kó fẹ́, ṣùgbọ́n nítorí pé kì í ṣe pé wọ́n ti wo àkànṣẹ̀jáyé, kì í ṣe pé wọ́n ti mọ ìrìn àjò ayé ẹ̀, so ó wá jẹ́ pé ọkùnrin tí ò ti márì rí òun lá máa wá kiri. Ó lè fẹ́ àkọ́kọ́, ìgbéyàwó yẹn lè crash, á kúrò ńbẹ̀, á tún fẹ́ ẹlòmíì, á wá di pé ó wá tilé ọkọ kan bọ́ sí ilé ọkọ míì, tó sì jẹ́ pé ọwọ́ àwọn òbí ni ẹ̀fọ́ọ̀tì yìí wà. Nígbà tí wọ́n ṣèwádìí àwọn ọmọ wọn, tí wọ́n máa sọ pé àwọn ò bà tẹnìkan jẹ́, kò sẹ́ni tó lè bà tiwọn jẹ́, àwọn òrùlérò ipẹ́ nìkan lè bà tiwọn jẹ́. Ilé ayé pé méjì, kódà gan ilé ayé pé mẹ́ta, ó pé 100. Ẹni tí ẹ ò ro ibi sí,
tó jẹ́ pé ó lè jẹ́ ọmọ yín lárí tí inú á bí tá máa ro ibi sí ọmọ yín, ó sì lè jẹ́ pé torí pé ó ń ro ibi sí ẹ̀yin ó máa fi lé àwọn ọmọ yín lórí. ìdí nìyí tó fi yẹ ká máa ṣe ìwádìí àwọn ọmọ wa. ẹnìkan wà ní lára ìwádìí tí mo bá àwọn èèyàn ṣe, I think January or February. So ẹni yẹn ìgbà tí ó pè mí, ó fúnra rẹ̀ ló pè mí pé kí lóun fẹ́ ṣe àyẹ̀wò ara òun. So mo dẹ̀ sọ fún mi pé orí adé ló mú wáyé o, dandan ni kò sọ́gbọ́n tí wàá dá tí ò yẹ kó jọba. Pé ṣùgbọ́n wípé at least láti ìgbà tó bá ti pọ́ ọmọ ọdún 9 láyé ló yẹ kó ti máa fi àgbò bọ́rí ẹ ní wọ́n sì nìyí ẹ̀. Wípé nǹkan tó lè ràn ẹ́ lọ́wọ́ nìyẹn, tó jẹ́ pé ó jẹ́ ohun tí ó wà láàárín ìwọ àti ìṣẹ̀dá ẹ̀, ká sì jẹ́ àgbò funfun. Pé o ní ìjà tí ṣoògùn, bó ṣoògùn gan kò ní jẹ́, bí wọ́n ṣoògùn sí fún ẹ̀gan kò ní jẹ́, bí wọ́n ṣoògùn sí ẹ̀gan kò ní jẹ́. Pé orí nìkan ló bá ní ẹjọ́. So tó bá dẹ̀ ń bọ orí kó máa kẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀. So wípé gbogbo nǹkan tó ní ìdí nìyẹn. So ẹni ìwà sọ fún mi pé ẹlẹ́kẹ̀rin tí àgbò ti ń jáde fún òun rèé pé kóun fi àgbò bọ́rí. Pé ẹnìkan dẹ̀ wà tó ṣe sọ pé kóun máa fi àgbò bọ́rí bóyá bí ẹ̀ẹ̀mejì ní ọdún. So wípé ìyá òun wọn ò tí ẹ̀ bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun rí. Ẹni yìí wà lára àwọn tí ó yẹ kí ó jẹ ọba nínú àwọn ọba ìlú kan tó ní orúkọ nílẹ̀ Yorùbá. Ó jẹ́ ọ̀kan lára àwọn tó yẹ kó jẹ ọba nínú àwọn ọba kan tó lórúkọ tí mo forúkọ bò ní àṣírí nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nítorí pé àwọn nǹkan tó yẹ káwọn òbí ti máa ṣe fún tí wọn ò rí ṣe, nǹkan yẹn affect ẹ̀. Mo sọ fẹ́ nìyẹn pé tí o bá máa padà rí ọba jẹ kó tó kúrò láyé, wàá ṣiṣẹ́ gan. Because ẹni tí à ń wí sí ẹni tí ó ti over 60 years ni. Ẹ wo àtọdún 9 sí over 60 years. Ẹ wo iye ọdún àgbò tó yẹ kó ti fi bọ orí láyé. Ẹ wo iye ìbọrí tó yẹ kó ti ṣe. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ìwádìí àwọn ọmọ wa, ká lè máa ràn wọ́n lọ́wọ́ láti protect wọn, ká lè mọ àwọn nǹkan tí á ń jẹ́ kí ilé ayé ó rọ̀ wọ́n lọ́rùn, kí ilé ayé fi rọrùn fún wọn. So eléhùn sọ̀rọ̀ ẹ̀sìn, eléhùn dẹ̀ sọ̀rọ̀ pé à ń tojú bọlé. Tí ẹ bá ní àǹfààní àti ṣe irú nǹkan báyìí fún àwọn ọmọ yín, òun ló máa ń fa tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn fi ń dojúkọ ogun láyé òde òní. Ọmọ mi lè ní lọ́kì, so níbẹ̀rẹ̀ ayé ẹ̀ a ní ọwọ́ ajé, nǹkan á máa lọ dáadáa. Ṣùgbọ́n tó bá dé àárín kan, wàhálà ṣẹlẹ̀ gan. Ká nípa àwọn òbí ti ràn án lọ́wọ́ ni, ó ṣeéṣe kí nǹkan yìí ó rọrùn jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó jẹ́ pé ẹgbẹ́ Olufa ni ẹgbẹ́ tó ní jẹ́ pé nǹkan tó nífẹ̀ẹ́ sí jù òun ni ejò. Ìgbà tí mo kọ́kọ́ débi tí mo dé yìí, ẹran tí wọ́n kọ́kọ́ gbé wá fún mi, àwọn orin wọn ni ẹran tí wọ́n kọ́kọ́ gbé wá. So tí wá fún mi wá ní pé èwo ni eléyìí, wọn ni àwọn orin wọn àmì lè jẹ́ ẹ̀. Torí èmi náà jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Olufa, nítorí pé group ẹgbẹ́ tí mo wà group ẹgbẹ́ tó pọ̀ díẹ̀ ni. So èmi náà jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ Olufa, mi lè jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlòmíì tí ò bá mọ̀, àtàwọn ni wọn o, àtọ̀ni o, àtejò o, àti gbogbo ẹ o, àjẹpọ̀ ni. Nǹkan wa bẹ̀rẹ̀ sí ní wọ́n lára gan. Ogun kékeré báyìí á wá fẹ́ lè borí wọn, ogun kékeré á lè gbé wọn sókè, á lè jọ wọn mọ́lẹ̀. Kò sí gbogbo ọmọ ẹgbẹ́ Olufa tí òun ní ọ̀tá gan. Ṣùgbọ́n kò sí bí ọ̀tá bá ṣe ń gbógun tó tí ó lè borí wọn. Àfi tó bá ti tó àkókò tí wọ́n bá dá nìkan lóko. Tí ó bá ti tó àkókò, gbogbo ogun ọ̀nà tí ọ̀tá bá gbà pátápátá ni ó máa ń já sí asán. So ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ṣàwárí ara wa, ẹ jẹ́ ká ṣe ìwádìí àwọn ọmọ wa. Tá bá lè ní àǹfààní tá à ń ṣe ìwádìí ara wa àti ọmọ wa lẹ́ẹ̀kan lọ́dún, kò tí burú jù. Àwọn kan wà nínú
nínú list mi, àwọn family list mi, tó jẹ́ pé January 1st a ní láti dá Ifá ọdún fún wọn. Wọ́n á ní láti wo bí ọdún yẹn ṣe máa dún, bó ṣe máa dùn, àwọn ìpèsè tán máa ṣe, àwọn ohun tí wọ́n máa ṣe tí gbogbo ọdún yẹn tá lè fi rọrùn fún wọn. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí, ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, ó ti tó ẹ̀ mélòó tí ẹ ti pè yálà akọ́nilọ́gbọ́n tàbí babaláwo yín tàbí bàbá ẹgbẹ́ yín tàbí ìbálẹ̀ jẹ́ wòlíì, ìbájẹ́ àfà, tẹ́tí ní pé kó bá yín ṣàyẹ̀wò pé báwo ni ìrìn àjò ọdún yẹn á ṣe rí fún èmi àti màlẹ́bí mi. Ẹ̀yin mélòó lẹ́yìn ṣe, ẹ̀yin mélòó lẹ́ ṣètò ọdún yìí? Báwo ni nǹkan ò ní ṣe máa dàrú? Báwo ni nǹkan tó ń dùn tẹ́lẹ̀, tó ń dún tẹ́lẹ̀, tí ò ní padà tí ò ní pa ní iṣẹ́ ìpadà sí nǹkan tí ò ní dún mọ́, táàdì nǹkan tá à ń fà lórí bí Nàìjíríà bó ṣe le tó yìí, bó ṣe le tó yìí, a rí àwọn èèyàn tó yí pàpà rọ̀ lọ́rùn nítorí pé àwọn náà wọ́n múra sí ìgbìyànjú wọn ni. Ẹ jẹ́ máa fi eléyìí, ẹ jẹ́ máa fi ṣàlàyé fún gbogbo wa pé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri gbogbo àgbáyé, ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká máa ṣàwárí ara wa, ẹ jẹ́ ká ṣàwárí ara wa, ẹ jẹ́ ká lóòrèdóòrè at least tá bá lè ní àǹfààní àti ṣe twice in a year, tàbí ó lè wá péjú bá lẹ̀ ní time ó jẹ́ once in a year. Níyìí tí èèyàn ò ní fi dojúkọ ìṣòro tó lè gbéyàn ṣubú lulẹ̀ tí ò ní rọrùn àti gbéyàn dìde. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wà gbogbo ìgbà tí nǹkan bá sì dáa, wọn ò mọ̀ pé ohun tó dáa kó yẹ kí a ṣe ètò àdúrà fún kó má bàa bàjẹ́. Ṣe ni wọ́n á kọ́ bìí pé bí ilé ayé ṣe rí nìyí. Ìgbà tí gbogbo nǹkan bá wá dojúrú, ìgbà yẹn náà ni wọ́n á ṣẹ̀ wá máa wá kan káàkiri, ṣàwárí ara wọn káàkiri. Tí nǹkan dẹ̀ rọrùn àti bàjẹ́, ṣùgbọ́n nǹkan ò rọrùn láti tètè ní àtúnṣe. Gbogbo ẹ̀yin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń tàn, pàápàá jẹ́ kí n sọ báyẹn, ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀yin tí àwọn pásítọ̀, àwọn wòlíì àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa ń tàn. Mo sì rí ẹnìkan tó yẹ bá fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ẹnìyẹn náà, ó ṣe ṣe kó ní àǹfààní àti wo fídíò yìí. So lẹ́yìn bí oṣù bí ẹnìyẹn gbìyànjú láti fìdí ẹgbẹ́ bóyá bí oṣù bí 3 sí 4, lẹ́yìn èyí ni àwọn wòlíì kan ni wọ́n ríran fún yìí pé ó ti lọ join ẹgbẹ́ àjẹ́, ó ti lọ join nǹkan burúkú, pé kó má débẹ̀ mọ́, kó fi bẹ́ẹ̀ lẹ̀. Ẹnìyẹn dẹ̀ àbádàn ẹgbẹ́, a tún máa fìdí ẹgbẹ́ bóyá bí 6 months, ìgbà tá à rí mọ́, tá à lè rí iṣẹ́ mọ́, so àdẹ̀gbẹ́ ẹgbẹ́, so àdẹ̀ lọ ju ẹgbẹ́ sórí àkìtàn, torí ẹgbẹ́ orí àkìtàn ni. Àdẹ̀ sọ pé àwa kọ́ la nípa àfẹ́ o, ṣùgbọ́n ẹni tó pè yín wá sí ayé tó fìdí yín lélẹ̀, òun ló sọ pé òun ò fẹ́ yín mọ́, so ẹ má dojú ìjà kọ wá, so àdẹ̀jọ ẹgbẹ́ yẹn sí orí àkìtàn fún. Lẹ́yìn bí ọdún 3 sí lẹ́yìn bí ọdún 5, lẹ́yìn iṣẹ́ wa padà wá pè wá nítorí pé gbogbo nǹkan ti dàrú fún ọ̀tá ẹ̀. Ọlọ́run ní jẹ́ ká sọ ọmọ nù, Ọlọ́run ní jẹ́ ká sọ ẹ̀chẹ́ náà, Ọlọ́run ní jẹ́ nǹkan dàrú gan. Létà ìgbà tó wá tún ṣe ìwádìí kan ní ifá kan tó wá dá tó wá sọ pé ó ti fìdí ẹgbẹ́ lélẹ̀ rí, pé ẹgbẹ́ ti kọ ẹ̀yìn sí. Ìgbà yẹn ló ṣẹ̀ wá padà wá béèrè pé kábàáwọn wá ẹgbẹ́ òun jáde, ẹgbẹ́ àtọ́dún 5 báyìí la ṣe ṣe. A sì ń bá ènìyàn bẹ ẹgbẹ́ láti bóyá bí ó ti pé bóyá bí 2 or 3 months sí tá a ṣe bá ń bẹ ẹgbẹ́, tá a ṣe wà lórí ẹ̀bẹ̀ ẹgbẹ́ tì náà. So kí ni mò ń try láti sọ ni pé wòlíì tí ó sọ fún mi pé nǹkan burúkú ni nǹkan tó ṣe, ó níbi tó ti padà lọ bá wòlíì yẹn, ó níbi tó ti padà lọ rí tó yẹ pé bàbá wa nínú Olúwa ẹ̀yin náà débí lẹ́dẹ̀ tí wọ́n lọ́nà ní ṣẹ́rí ilé ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ nú àwa èèyàn tí à ń tọ̀yàn, ọ̀pọ̀lọpọ̀ nú wa náà ni a máa jèrè ẹ̀ nílé ayé ìka tó lọ sọ́run. Ìdí nìyí tèmi a máa fi sọ fún àwọn èèyàn pé gbogbo àwọn èèyàn tó ń parọ́ ń gba owó, a rí àwọn tá gba mílíọ̀nù, tá gba bílíọ̀nù lọ́wọ́ èèyàn tí wọ́n á gbomijé lójú èèyàn, àti ilé ayé ilẹ̀ máa ti jẹ èrè iṣẹ́ yìí.
kò dìgbà tẹ́ ẹ bá dé ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣèyàn lọ́nà ilé ayé yìí náà lẹ ti máa jèrè iṣẹ́ yín, kò dìgbà tẹ́ ẹ bá dọ́run. Gẹ́gẹ́ bí ohun tí mò ń gbìyànjú àti sọ fún wa yìí pé ẹ má jẹ́ kí àwọn èèyàn ó tàn wá mọ́. Èmi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó bá wù ẹ́ ló lè ṣe, ṣùgbọ́n ṣàwárí ara ẹ pé o tọ́jú ara ẹ, ìyẹn ò sọ pé o ti ṣìnà tàbí o ti ṣe ohun tó lòdì sí ìṣẹ̀dá ẹ tàbí o ti lọ sínú ẹ̀ṣẹ̀ rárá. Protect ara ẹ, ṣe ohun tí ó lè mú jẹ́ kí ilé ayé rọrùn fún ẹ, ọ̀run kọ́ la wà. Èmi ò lè advice ẹ kó o ṣe nǹkan tí ó lè ṣàkóbá fún ọmọnìkejì ẹ tàbí ohun tí ó lè gbẹ̀bí ọmọnìkejì ẹ, ṣùgbọ́n àwọn tó lè rọ, bóyá ẹgbẹ́ ẹni kò kẹ́, bóyá orí ẹni kò bọ, bóyá ọwọ́ ẹni kí o máa fi wẹ̀, bóyá ẹsẹ̀ ẹni kò máa bọ. So gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ayé ènìyàn. Irú nǹkan báyìí ni ò yẹ kó jẹ, irú nǹkan báyìí ni ò yẹ kó wọ̀, irú nǹkan báyìí ni ò yẹ kó ṣe, irú àwọn èèyàn báyìí ni ó yẹ kó súnmọ́, irú àwọn èèyàn báyìí ni ò yẹ kó súnmọ́. Àwọn ohun tí a nídìí láti mọ̀ nìyẹn. Ikú ò ní pa yín, ikú ò ní pa èmi náà. Láìpẹ́ láì jìnà a máa tún mú ẹ́písòdù míì wá nínú ẹ́písòdù 84 tá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan nínú àwọn ẹ́písòdù tí a ti fojú sọ́nà sí fún, tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń béèrè tó pọ̀ lọ́wọ́ mi nípa tọ́pìkì náà. Láìpẹ́ láì jìnà náà ni a máa mú wá. Ẹ̀yin tẹ́ bá ní àǹfààní láti wo fídíò eléyìí, bá wa share fídíò yìí, ẹ subscribe sórí YouTube channel wa Ọba Àṣà Àgbáyé. Kí ẹni tí ẹ bá ní ìbéèrè tàbí àmọ̀ràn tàbí ẹ fẹ́ ṣèwádìí ara yín tàbí ẹ fẹ́ ṣiṣẹ́ ẹgbẹ́, ọ̀pọ̀ yẹn á pè mí pé àwọn fẹ́ di ẹrù ẹgbẹ́, ọ̀pọ̀ yẹn á pè mí pé àwọn fẹ́ bọ orí, ọ̀pọ̀ yẹn á pè mí pé àwọn fẹ́ ṣiṣẹ́ kan tàbí iṣẹ́ míì. Ìwádìí lẹ máa kọ́kọ́ ṣe. Tẹ́ bá ní pé ẹ fẹ́ di ẹrù ẹgbẹ́, kí ni ẹgbẹ́ yín sọ pé òun fẹ́ gbà? Irú àwọn nǹkan wo ni ẹgbẹ́ sọ pé àwọn fẹ́ lọ́wọ́ yín? Inú ìwádìí láti lè mọ̀. Tó bá ní kẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀, kí ni nǹkan tó fà á tí ẹgbẹ́ fi sọ pé kẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀? Ẹ ò kàn lè dé sọ mi pé ó fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ kí dẹ̀ accept pẹ̀lú ẹ̀, nítorí mo mọ̀ pé ó léwu fún ẹ. Ṣùgbọ́n tá a bá bá ẹ ṣe ìwádìí, tí ẹgbẹ́ bá sọ pé torí nǹkan báyìí ni kò fi fìdí wọn lélẹ̀ káwọn lè ṣe nǹkan báyìí fún ẹ, àti mọ̀ pé ẹgbẹ́ ló pa láṣẹ, kì í ṣe pé bóyá kó kàn wù ẹ́ pé o kàn nípa alágbáyà fìdí ẹgbẹ́ lílẹ̀, jẹ́ kémi náà lọ fìdí ẹgbẹ́ lílẹ̀. Tó bá sì jẹ́ pé ọkọ ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní jẹ́ pé ọkọ ọ̀run àti ọmọ ọ̀run, ìyàwó ọ̀run ni ìṣòro wọn. Tí ó bá jẹ́ pé ọba gbọ́ pẹ̀lú kó fẹ́ ya ọkọ ọ̀run, ṣé ó yẹ kó yá ni tàbí ó yẹ kó ṣe ètùtù ẹ̀? Inú ìwádìí náà láti lè mọ̀ irú ọmọ ọ̀run mélòó ló ti ní, ká lè mọ̀ bóyá a máa ya àwọn ọmọ ọ̀run tàbí a máa ṣe ètùtù ẹ̀. Inú ìwádìí náà ni a ti lè mọ̀. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ má pè mí lórí fóònù, orí WhatsApp ni kẹ́ ti send message. Ẹ lè send voice note, ẹ lè send text message lórí WhatsApp yín, pẹ̀lú bọ̀tẹ́ máa kọ́kọ́ mention orúkọ yín àti ìlú tẹ́ ti bá mi sọ̀rọ̀. Yálà bóyá Nàìjíríà ni ibi tẹ́ state tẹ́ bá wà Nàìjíríà àti ìlú tẹ́ bá wà, ẹ máa sọ so that ìyẹn ni máa fi lè attend sí yín dáadáa. Ẹ wá sọ nǹkan tẹ́ bá fẹ́. So tẹ́ bá ti sọ, ẹ má pè mí lórí fóònù. Anytime tí bá ti come online, though mo máa always wà online but mo máa ń busy gan. So time tí bá ti come online, so màá reply yín. Tẹ́ bá dẹ̀ rí pé mi reply yín ní ọjọ́ yẹn, ẹ tún rí tún send message tàbí kẹ́ tún hi mi, so màá lè rí message tẹ́ ti send, so màá lè get back sí yín. Sórí plus ẹ̀yin tẹ́ bá wà ní other trip, +234 80 33 70 2625. Ẹ̀yin tí ó bá jẹ́ pé Nàìjíríà lẹ bá wà, 080 33 70 2625. Lẹ́ẹ̀kan sí 080 33 70 2625. Orúkọ mi ni Ọba Àṣàgbèmí Tèmíadára Àríwájòyè, Fàṣàgbàjẹ́ kìíní Àmọ̀tẹ́kùn kejì, ẹrù jẹjẹ Ọ̀fà Kókó land, Ọba Àṣà Àgbáyé, Ọba Ẹgbẹ́ Àgbáyé, alága Ògbóni Alálẹ̀ Àgbáyé. Mo ń fi eléyìí kí bàbá wa ní ìrìṣà pé wọ́n kó ayẹyẹ ọdún ẹgbẹ́ alárágbó
Eleriko èyí tí a máa ṣe ní Ilé Ifẹ̀ ní on the 26th of this month June, on the 26th of June year 2022. Bàbá wa olórí aládé gbogbo ṣọ̀pọ̀ ọdún nílé ayé o, gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ náà tí a fẹ́ jọ pàdé nílé Ifẹ̀ láti ṣọdún ẹgbẹ́ a ṣe ọ̀pọ̀ ọdún nílé ayé o. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Ṣàbí tí wọ́n jẹ́ ìyálòde ìjọ Mo Fẹ́ Ráyé Ṣe, tí wọ́n jẹ́ ààrẹ ọbabìnrin olú àṣẹ ológun àgbáyé, tí wọ́n gbé wa wá sí Zimbabwe tí a wà ní Nasarawa State lẹ́gbẹ̀ẹ́ Kebbi, boundary Kebbi àti Nasarawa State ní Zimbabwe yìí wà. So ibi tí a ti ṣe fídíò ti ẹ́písòdù èyí tí a wà yìí tí ń ṣe ẹ́písòdù 83 nìyí. Lẹ́ẹ̀kan sí èmi ni ẹ ó máa bá, ẹ̀yin náà ni èmi náà ó máa rí. Ikú ò ní pa yín, kò ní pa mí, kò ní pa ẹbí wa, kò ní bí ó ti wù kó ti rí ní orílẹ̀-èdè yìí, èmi àtẹ̀yin àjọ rí tiwa ṣe o.